Ewe ẹ pẹ̀lẹ́ àwọn gbádùn wẹ́dà ń bí o gbogbo ẹ̀ ń ṣẹlẹ̀ ń kẹjọ nínú ẹkọ́nọ́mì yìí. Quick one, Dayo Amusa. I saw what you dropped and I'll reply on that. Ọ̀rọ̀ èmi àti ẹ kò lajà lọ. I hope you know my rules and regulations. Rule 1, I will never come for you. I will never disrespect you. Ẹ káàbọ̀ sí orí ìkànnì. Ẹ wo ẹ jẹ́ ká farabalẹ̀ ṣe rí fídíò ṣe wò lọ yìí. A máa play fún yín níbi tí wọ́n ti tú pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ àṣírí gbogbo bó ṣe ń lọ pátápátá. Ẹ ti mọ̀ wípé táwọn bá ti rí báyà wa kì í sọ. Ètí a bá sọ gan ayẹpa ti ṣe wádìí kúlẹ̀kúlẹ̀ pé ṣé òtítọ́ ni ọ̀rọ̀ yìí kó tó di pé a mú wá sórí ìkànnì fún ẹ̀yin olólùfẹ́ wa láti máa jẹ ìgbádùn gbogbo bó ṣe ń lọ lágbo òṣèré. Ìwọ tó bá ti subscribe bóyá subscribe kó lè túbọ̀ máa jẹ ìgbádùn gbogbo bó ṣe ń lọ pátápátá lágbo òṣèré. Ó yẹ ká sojú abẹ́ǹkó bóyá. I will never be part of your downfall. I will never attack you. I will never ever go for you. That is rule 1. If you break my rule 1, if you dare to break my rule 1, Dayo, you may live to regret it for the rest of your life due to what I will use or I will say to reply you. What I will say to reply you. It is going to be verbal for verbal. If you break my rule verbally, I will break your own rules in return verbally. But the way I will break your rules, Dayo, you will live to regret it till the rest of your life. Because I will make sure you regret for coming for me first. Let me repeat myself. I will never be the first to go for you. I will never bring you down. I will never attack you. I was raised by a good mother that taught me how to mind my business. If you watch me closely, I don't inherit people's enemy. Since you've known me in the film industry, you know me to be a very calm, kind-hearted, and lean-minded. You don't understand? I have never insulted you before. I have never abused you. You have thrown so many shades at me. You have done your worst. But I have to give you long rope. I can play your VN yesterday or day before yesterday. I can play your VN when you used to throw shades at me. But I always give someone like you a very long rope. Because Dayo, kò sí bí mo ṣe máa reply tó ní lọ station, wá dé kóòtù, kò sí bí tó ní lọ tán. Màá dẹ̀ máa mú evidence mi sílẹ̀ nǹkan tó kọ́kọ́ ṣe fún mi. And Dayo, I'm sure I was not your first victim. Tẹjọ máa team up, tẹjọ máa gang up láti victimize. But I promise you I'll be your last, Dayo. Ilé ayé ẹ ò ní bá wọn gang fight mọ́. Ilé ayé ẹ tó bá tún ayé wà ò ní bá wọn gang fight mọ́. Ò ní bá wọn gang fight mọ́. Ò ní bá wọn gang fight mọ́. Èèyàn kan ti wá bẹ́ẹ̀. Ìyábọ̀ gbójú síta. Ìyábọ̀ is coming for you soon. Ìyábọ̀ gbójú síta nísìn. Gbójú ẹ̀ síta. Gbé gbogbo body
owó tó ṣáàfi mi pa kó kó dání. Nigerians, congratulate me for the fact that someone like Dayo exposed herself. Congratulate me. Where is the second phone? Where is the other phone? Give me the other phone, please. Give me the other phone. That one that we used to do our radio. Bang, 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 bang. The other one that we used to do radio here. That one that used to sing for us. California Paradise City. Should be there. Tí n bá gbọ́ VN ẹ tó bá bú mi. Oníkálùkù lè máa lọ nílò ẹ̀. Àmọ́ tó bá bú mi. Dayo. Tó bá sọ̀rọ̀ jẹnu lọ. Tó bá ń gbọ́ Olúwa mi dóde o. Olúwa mi dóde o. Funny enough, Igbo not in play kini. I don't know where they play this thing. Igbo not in play kini yẹn náà. Congratulate me. Congratulate me. Congratulate me. Congratulate me. Dayo. Do you know the mistake you made? O máa mọ mistake tó ṣe, but jẹ́ kí mi àti ẹ bẹ̀rẹ̀. Ṣé mi wá ní play radio lélẹ̀? Ibo làwọn ọmọ yìí ti ń bá mi play radio. Boom play àbí ibo náà ti ń play radio. Boom play, I don't know. Àbí? I don't know. Ibo làwọn ọmọ eléyìí ti ń play gbaran. Ṣé phonics ni? Bono ti máa ń bá wa play gbaran radio wa. Is this the only phone we have there? Tí wá tó pẹ́ ṣe. Dayo, ọ̀rọ̀ tó bá sọ sí mi ló máa determine nǹkan tí màá sọ fún ẹ padà. Lálákọ̀ọ́kọ́, nígbà tí o gbọ́mọdé tí mo wá congratulate ẹ, mo kò fẹ́ mọ̀ bóyá wọ́n lo comment sọ́dọ̀ ẹ sábọ̀d àbí wọ́n kọ́ lo comment sọ́dọ̀ ẹ sábọ̀d nígbà tí mo ṣẹ̀ṣẹ̀ bímọ. Torí pé mo doubt pé kò gbọ́dọ̀ jẹ́wọ́ ló máa kọ comment yẹn sọ́dọ̀ ẹ sábọ̀d. Kò gbọ́dọ̀ jẹ́wọ́ ló máa kọ comment yẹn sọ́dọ̀ ẹ sábọ̀d. For very long time mo doubt pé kò lè jẹ́wọ́ ló máa kọ comment yẹn. For very long time. Because mi ò bẹ́ jà, mi ò bẹ́ ta. Mi ì dẹ̀rò pé èmi àti ẹ jọ pàdé lórí oko. Mi rò pé mo gbà ẹ́ láyè kó o délé mi rí. Mi dẹ̀ rò pé mo gbà ẹ́ láyè kó o súnmọ́ mi. Ó dẹ̀ mọ̀ pé ní film industry yẹn, I don't roll with people. I don't roll. Kèkì ń ṣègbéraga. Èmi jẹ́ obìnrin tó lákíkanjú tí mo dẹ̀ mọ̀ nǹkan tí mo ń ṣe. Ó ti yẹ. Èmi mọ̀ nǹkan tí mo ń ṣe, wàá rí pé àtilẹ̀ ni mo ti ya bàrà tí mo ti lọ ń ṣe business. Ó ti yẹ. So nígbà tí o wá comment sọ́dọ̀ Esabod, nígbà tí Esabod ń ṣe ọdún èpè fún ara ẹ̀ àti fún gbogbo ẹ̀yin tẹ́ lọ comment tí Esabod ń ṣe ọdún èpè fún àwọn ọmọ yín.
ó yà mí lẹ́nu for very long time. Mo ń bèè lọ́wọ́ ara mi pé kí ni mo ṣe fún ẹ. Mo rántí pé ìyá Ìbàdàn, the first day tí mo bá ìyá Ìbàdàn sọ̀rọ̀, mẹ́sẹ̀jì ẹ àti tìyábọ̀ mo gbé fún ìyá Ìbàdàn pé mi mọ nǹkan tí mo ṣe fún yín. Gbogbo ìgbà yẹn là ń dúnàádúrà iye tá a fẹ́ san fún ẹ́sà bọ́ọ̀dù. You don't understand? Tó bá wò dáadáa mo máa ń dúró sórí ọwọ́ ara mi. Jẹ́ kí n gbọ́ ọ́díò ẹ̀, atótónu yẹn ti fẹ́ pọ̀ jù. Ẹ jọ̀ọ́ fún gbogbo ẹ̀yin èèyàn tẹ́ ń wò mí. Ṣé business wà lórí kankan nínú gbogbo àwọn ilé? Ṣé business wà lórí ẹ̀? Fún gbogbo ẹ̀yin èèyàn tẹ́ ń wò mí, ẹ̀yin olólùfẹ́ mi àtẹ̀yin ọ̀tá mi, ṣé ẹ gbà mí láyè kí n analyse audio Dayo Amusa àbí kí n máa analyse ẹ̀? Ṣé Belinda Bright, do you guys permit me to analyse her audio or not? Do you permit me to analyse her audio and do my own back? The reason why I want to do my own back is she did not feel remorseful for the evil she did for a newborn baby. She did not feel remorseful. Did you guys permit me to do my own back? When I congratulate Dayo, when I congratulated her, I thought she would feel remorseful and said, Lizzy, má bínú ọjọ́. I thought she would feel remorseful because èmi àti Dayo níjà, commenting and laughing under a post. Thank God you all saw the post. Esabod wrote my name and wrote Ijesha name. Let's go there. Let's go there. Let's go there, huh? Let's go there, huh? Me, mama, what advert? Má ṣe bí àbí 1 hour nísìn. Má lọ parí ìtókù lálẹ́. Ìyálé mi tó jalè, ẹ jọ̀ọ́ ẹ bá mi type, mo ń ṣe nǹkan lọ́wọ́. Ta ló ti bá mi gbúrò ìyálé mi tó jalè? They are all losing their credibility every day, and no one will eventually find them worthy. Really? They are here, they are watching. Okay. Okay. Rahim Olajumoke, ìwọ máa gba blocking sinsin. So, ẹ jẹ́ ká ẹ má máa gang fight kò dá o. Kò sí business kankan bẹ́ẹ̀. Okay, ẹ jẹ́ ká wò. Màá send number ní ìsinyìí kẹ́ ẹ pè. Màá send number sí yín. Òtúlélẹ̀ ẹjọ́ mò ń bọ̀ ẹ̀yin èèyàn mi. Mo ń ṣe nǹkan ni o.
She said she would do the move for her. Please, please. Ẹ jọ̀ọ́ mò ń bọ̀. Are you a lady or you're a man? I'm a trans. Tatu ló ń ṣe trans. Àmà ní rí wàhálà. Bẹ́sẹ̀ nọ́mbà séèyàn kan. Ẹ̀yin tẹ́ máa lọ ń tọ́jà. Báwo lẹ ṣe máa ń sùn lálẹ́? Ẹ ti waste time yín, ẹ ti ronú pa ẹni yẹn títí. Ẹ ti plan bẹ́ ṣe fẹ́ attack ẹ, àbí? Lórí kí lẹ ṣe ń bá mi jà náà? Kí ni mo ṣe fún yín? Lórí kí lẹ ṣe ń bá mi jà? But this will serve as a lesson fún yín ṣá. You don't understand? This will serve as a lesson pé táwọn colleagues yín bá ní problem, ẹ má jẹ́ kán bá yín níbi downfall àwọn colleagues yín. This will serve as a lesson. So message tí mo send sí Dayo. Ẹ jẹ́ kí n lọ síbi audio yẹn straight. Sherry show yìí. Ẹ jẹ́ kí n lọ. Sherry, I'm playing it for the first time. Then Dayo, mo rí tí àwọn Esabod gbé audio ẹ̀. Ó máa lè divert me from Ìyábọ̀ Òjó. Tó bá ṣe ń wá ló ṣe máa gba títí ẹ. But I promise you that o ní lọ fẹ́ni tí o lọ fún ẹ mọ́ by the time tí bá máa finish pẹ̀lú ẹ. O ní lọ fẹ́ni tí o lọ fún ẹ mọ́ nílé ayé ẹ. O ní lọ fẹ́ni tí o lọ fún ẹ mọ́. Then by the time tí bá máa finish pẹ̀lú ẹ wàá realize nílé ayé pé kò sẹ́ni tí o lè sọ̀rọ̀. And one thing is this. Burú. Àwọn ohun tún lè léyìí. You know me to be a very soft person, Dayo. I am not soft. I was never a soft person. I just decide to be good because I'm a good person. But I am not soft. You understand? So ó ní ọmọ ọ̀rọ̀ náà ná sí ná. Ẹ má bínú. Ó ní ọmọ náà là ń ná sí ná. Tí ṣìgìdì bá máa tẹ́, a ní kán gbé òun lọ sódò lọ wẹ̀. Màá ṣì káùntì ọ̀rọ̀ yẹn bí ẹni tí ò lọ́pọlọ. For the fact wípé wọ́n ṣépè fún ọmọ òkókó ó dẹ̀ lọ ń rẹ́rìn níbẹ̀. Ọjọ́ yẹn laṣọ yìí ẹ ti ya níwájú Ọlọ́run àti níwájú ènìyàn. Ṣó mọ̀ pé àdàbí ó jà ojú èpè lọ. Kí n má ṣépè fún ẹ. Tó bá wùwọ̀ èpè sí mi níwájú Ọlọ́run, èpè á dẹ̀ máa jẹ́ títí ẹ. Á dẹ̀ máa jẹ́ gbogbo nǹkan tó jẹ mọ́ títí ẹ. Orí pé lánàá mi play audio because mo fẹ́ confirm pé ṣé o wà nínú àwọn tó máa ń ta àwọn colleagues ẹ fún àwọn bloggers. Dayo, until you correct the wrong you did to me, until then, as from today, as atanomi bínú sí ẹ, as ateni mo ti bẹ̀rẹ̀ ìjà pẹ̀lú ẹ until you did the right thing. Dayo,
as from today. Jẹ́ kí n kọ́ tẹ̀. So mo ọ̀rọ̀ àwọn gbólóhùn méjì tó ti sọ yẹn mo ṣe count ẹ̀bẹ̀ ẹni tí ò lọ́pọlọ, because initially o ò lè lọ́pọlọ, o ò lè níláárí, o ò lè ní bá ti ṣe, o ò lè rọ́nà gbégbà, o ò lè léèyàn gidi lórí kọ́, o ò lè jẹ́dàá tó ń tọrọ oore lọ́dọ̀ Ọlọ́run kó o lọ rẹ́rìn-ín níbi tí wọ́n ti ń gbé àwọn colleagues ẹ̀ ṣubú. Yálà àwọn colleagues ẹ̀ ṣẹ̀ àbí wọn ṣẹ̀. It is an abomination. The whole world, all of you are in blackmailers. You can hate me, you are free to hate me. But I will stand on the truth that it is a taboo for you to join an outsider to bring down your colleagues, to laugh at your colleagues. In as much, níjọ́ tó ti ń ṣẹ̀sín káàkiri àgbáyé, mi ò fi ọjọ́ kan rẹ́rìn níbi tó ti ń ṣẹ̀sín rí. Ẹ̀tọ́ ẹ̀ ò rẹ́rìn níbi tí wọ́n bá ti ń ṣe ìkà fún ọ̀tá mi. Not when little baby was involved. Richmond Golden, kí lẹ́yìn tún ṣe? Mo ń gbọ́ ẹ̀. I don't want to have any issue with you. Neither do I want you to have any issue with me. We both are two parallel lines that can never meet. The way you do your stuff, the way you handle your things, the way you interact with people, the way you mingle with people, the way you come for people is not my way. And I... Dayo. Ṣé gbọ́ nǹkan tó sọ ṣá? Only the way you mingle with people, the way you talk with people, the way you come for people, only it is not your way. You are not in the league of successful people. You can never ever smell my line. You had no value to the society. You have no single impact to the society. You have nothing. You are nobody except the locals that watches film. Apart from the Enyawu Enyaparo movies that you do, there is nothing. You are not into business. You are not talented. You are not vocal. You are not brave. You are just there, like normal rock, like oko wa bí àpáta tó wà létí ọ̀nà tó ń fẹsẹ̀ gbà lọ gbábọ̀. You are not in that league. Ìwọ kọ́ ló máa sọ fún mi pé parallel line tí ò gbọdọ̀ pàdé lèmi àti ẹ̀. Èmi ò rí bí téèyàn tí ń tòṣì tó tún ní ìgbéraga. But mo understand tó bá níwà bóyá kò bá dáa fún ẹ láyé. Ìgbéraga yín, ìwà tẹ̀m̀bẹ̀lẹ̀kún, kábàáyé ọmọ ọlọ́mọ jẹ́, òun ló sún ẹ débi tó ń wọ Brooklyn as at 2025. Nígbà tó wà nínú òṣì tó ní kó rí ọ̀fẹ́ máa pọ̀ sí. Imagine me seeing a Dangote. Kí n máa sọ fún Dangote pé ókè o, nítorí pé truck ẹ̀ ó ń ṣe àwọn èèyàn léṣe. Kí wá ní truck ẹ̀ yẹn, kí wá ní Dangote, we can't be in the same parallel line. There is difference between business and personal. And for the fact that èmi tọ́lọ́run gbà fún gan, mi ò draw parallel line fún ẹ lójú ayé, but of course mo draw parallel line fún ẹ from day one tí mo ti mọ̀ ní film industry. O ò lọ sí school, o ò kọ́ṣẹ́ ọwọ́, o ò mọ̀wó ṣe, mi ì dẹ̀ rí ẹ pẹ̀lú anything tó níláárí. So why should you draw a parallel line with someone that does not even know your existence? I don't know you, to be sincere.
káyọwọ́ ẹ̀yìn aró ẹ̀yìn àparò local film industry. Ṣé aṣọ ló ń wọ̀ ni mo fẹ́ fi dẹ́ ẹ mọ̀ nínú ayé? Ṣé góòdì ló ń wọ̀ ni mo fẹ́ fi dẹ́ ẹ mọ̀ nínú ayé? Ṣé o ṣoríire ni? Mi ì dẹ̀rí pé o tí ì ṣèyàwó àbá sọ pé bóyá o wọ nǹkan kan. Mi ì rí ẹ kó o ṣe nǹkan oríire kankan rí ìjọ́ tó ti dáyé. So mi ì mọ̀ ẹ́, to be sincere, let's be sincere, mi ì o exist. O dẹ̀ rí pé mi kì í ṣe nǹkan àlejò, mi ò ń bá yín rìn kiri pati, mi ò kì í ṣe dáàdì mo ti ń lọlé bíi titi yín. So mi ò mọ ohun tó gbọ́kànlé, mi mẹ́ni tó fún ẹ ní liver tó fi sọ pé we are two different parallel. The way you go for people, you are even judging me pé the way you go for people. Have I come for you before? Have I ever, Dayo Amusa, despite the fact that you've been bullying me for a very long time, and the word can attest to the fact that you've been attacking me, but nítorí pé o exist nínú ilé ayé, o exist nínú gbogbo nǹkan tó ọmọbìnrin wálé ayé wá ṣe, o rí kankan bá wọn ṣe, so o exist níwájú ti tèmi. So what have I done to you? Wọ́n wálé ayé, wọ́n bá wọn lọ́kọ òní, wọ́n bá wọn kọ́lé Ọlọ́run ò yọ̀ǹda fún ẹ, wọ́n bá wọn gbóyún, o rí kankan ṣe. So báwo lèmi àti ẹ ṣe fẹ́ mọ̀ra? Mi ò lè mọ̀ ẹ́. At least mo ti sá fún ẹ tó, mo dẹ̀ avoid ẹ tó, mi ì dẹ̀ ṣẹ́. Ìwọ ló ṣẹ̀ mí pẹ̀lú bó ṣe ṣẹ̀ mí. Mo ti ṣì ìwò pòkè, let me congratulate you. Báwo ló ṣe jẹ́ pé congratulating you will now become a material for you to use me for donation? Why should you do that? Ọmọlàkejì ẹ, ẹni tí ó ṣẹ̀yìn ẹ dẹ̀ lọ máa bá wọn jà nítorí pé ẹ fẹ́ káyé rí yín, ẹ fẹ́ káyé mọ̀ yín, ẹ fẹ́ gba donation. Ìwọ náà wò báwo ni mo ṣe fẹ́ mú ẹ, ìwọ tó wà talented, ìwọ tó lọ́pọlọ, o ní lárí o lálùbáríkà, ìwọ tó ráyé wá, you cannot create content táyé lè fi mọ̀ ẹ́. So o ní láti lọ bá ẹni tí ò ṣe é jà nítorí o fẹ́ káyé gbọ́ ẹ. So now you just admitted that you purposely throw shades at me and you purposely attacked me. Hold on. So please remind me. I'm attending to someone. So you just confirmed now that you purposely did what you did. Ṣé rí pé èmi tí mi ò listen sí audio yẹn. Tẹ́ bá listen sí audio yìí nísìn, the way you come for people, the way you do your things, the way you do this, we cannot be in the same parallel line. Ṣé rí pé Ọlọ́run ló ní kí n má gbọ́ audio yẹn. Ṣé mọ̀ pé mo gbọ́ audio yẹn, wọ́n bá ti fi mí gba donation for mo. But you can parallel on Esabod. Dayo, money you can go to Esabod's page where she's cursing newborn baby. You can parallel on Esabod platform when they are sending your colleagues to prison. Ijesha, you can go there and go and parallel. But Dayo Amusa, I don't know. Audio ẹni máa play. Orí pé mi gbọ́ láti jọjọ, orí pé mi ò play ẹ̀ lánàá. Kó má dà pé bóyá mò ń wájà ẹ àbí mo ti ní ẹ sínú àbí
ṣó mọ̀ tó bá dé level kan nílé ayé yìí irú ìwọ kọ́ kí ni mo fẹ́ bẹ́ẹ̀ sọ kí ló fẹ́ wà láàrin mi àti ẹ̀ òun taṣọ ni àbó ń talẹ̀ àbó ń ta gold kí ni nǹkan tó ń ta ojú káwọn wèrè kan náà wá ní kí wọn náà wá ṣe ambassador costume lọ please excuse me. Do not want to have anything whatsoever to do with you. With who? You don't want to have anything whatsoever to do with you. With who? I've known you for over 2 decades. We are not friends. We are not even acquaintances. And for that reason, emotions suffering. When you know that we are not friends, what made you to laugh under Esabod post while she was cursing ọmọ kókó? So ó mọ̀ pé mi àti òkè ń ṣọ̀rẹ́. A lè jọjọ́ rẹ̀. Ó rí pé mi ò kì í ṣe nǹkan àlejò pàtí. Báwo lèmi àti ẹ ṣe jọ fẹ́ jọ rẹ̀? Ṣé o rántí dáadáa pé mo gbé mọ́tò wọ film industry? O rántí dáadáa mo gbé mọ́tò wọ film industry. Tó bá dẹ̀ rántí dáadáa wà rí pé èmi àti yín ò sí ní level kan náà. Ẹ jẹ́ ká wá continue show ìlàlẹ̀. Mi láì bí mi ṣe play advert ọjà mi. Tó bá ti ń gbọ́ Dayo you are loved wọ́n fẹ́ donate ní má fọ̀ má bá wọn donate o má bá wọn donate o orí nǹkan tó ń ṣẹlẹ̀ sẹ́nu ìṣó ẹnu ìṣó ti lọ́ọ́ lu jìbìtì o ẹ jẹ́ ká continue ìṣó yìí lálẹ́. Ẹ̀rí kó kọjá yẹ gan. They purposely came unprovoked as instructed by Iyabo Ojo gang fighter. Pay me kẹ. Ṣerú Dayo ló máa sọ̀rọ̀. Kò sí kankan nu yín látòrí Iyabo Ojo gist lover. Ó rí ibi tí mo gẹ̀rẹ́ sí gèlè mi sí láì make up ni. Nǹkan tí ò yé yín ni wípé èèyàn tó yẹ kẹ́ ẹ bẹ̀rù jù láyé lèèyàn tí ò ní kọ́kọ́ wá fún yín. Lizzy Anjori ò ní kọ́kọ́ wá fún yín. Ọ̀rọ̀ ẹnu ẹ̀kẹ̀dẹ̀ ní tẹ́ ẹ máa fi kú ẹ̀ ní gbàgbé. Lizzy ò ní kọ́kọ́ wá fún yín. She will never, regardless, she will never come for you. She can laugh under anyone's page. That shouldn't be an issue, madam. Okay, what's the problem? My show shouldn't be an issue too. My show shouldn't be an issue. If you had listened to the VN, then she would have used it for donation. God bless you. I didn't listen to it. She posted it. I know they wanted to use me for donation. That was the reason I did not open the audio. If you watch my show yesterday, you see that I skipped that audio. And I said, I'm not going to do show. Báwo lẹ ṣe máa ń sùn lálẹ́ tẹ́ máa ń lọ fẹ́ni tí ò lọ fún. She's here with her. I know she's here with her fake account. Ó máa gbádùn mi ó Dayo. Ó máa wá like show mi gan. Ó máa love show mi gan. What's your secret of this glowing? Happiness is my secret. Happiness.
Happiness is my secret. And you know, I dey collect tó dáa. Mo máa ń gbádùn kíní yẹn gan. Ìbàdàn ṣèyàn, Ìbàdàn dá gan. If she can laugh at anywhere, then it shouldn't be time there, àbí ńgbà tó fẹ́ lọ rẹ́rìn ibi tán ti ń ṣépè fọmọ òkókó kò ní parallel. Ara kan wọ́n pa, kò sí donation mọ́. Èmi kọ́ ńgbà tí ẹjọ́ ń rí, ńgbà tí Ìyábọ̀ Òjó lọ gbé Fọlá wá tó rìkọ́ọ̀dù voice Mr. Lawal, ìgbà yẹn ni gbogbo àwọn bàbá oníbàbá ti palẹ̀ mọ́ ẹkùn wọn. Ẹ má fi kan ra ìta ọjà mọ́ mi. Aṣẹ́wó Èkó tà tòǹdó ń polówó. Béèyàn bá tiẹ̀ máa ṣòwò kíní gan sí náà, èèyàn gbọ́dọ̀ dúró dáadáa. Gbogbo ìtẹ́ ẹ̀ dàbí àpàtì àlàbà, gbogbo ẹ̀ tí gbogbo ẹ̀ fọ́pọ̀ mọ́ra. Actually, I expect you to perform better, Dayo. But ìdí tó ṣe feel remorseful ó yé mi. Ó dẹ̀ yé gbogbo abiyamọ tó finú ṣoyún tó fẹ̀yìn gbọmọpọ̀n. Ìtorí ẹ̀ ló ṣe feel remorseful. Gbogbo abiyamọ tó jẹ́ pé látoṣù kínní títí dóṣù kẹsàn-án, gbogbo abiyamọ tó jẹ́ pé látoṣù kẹta ni wọ́n ti lè sùn tí wọ́n ti lè wo títí dóṣù kẹsàn-án, gbogbo abiyamọ tó ń retí píríọ̀dù wọn oṣù kínní ìkejì ìkẹta tí píríọ̀dù wá dórí oṣù kẹsàn-án, wọ́n mọ gráfítì ìwà tó ìwọ ò lè mọ̀, ó lè mọ̀. So it's better ká máa lọ sí side yẹn kí n face squarely. Gbogbo bọ́n ṣe ń bú ẹ tó láti jọjọ́ ìjòrí kí n lọ rẹ́rìn níbẹ̀. Gíslọ́ọ̀fù fi ẹ̀ṣẹ̀ sí dáadáa, ìjòrí mi kí n lọ rẹ́rìn níbẹ̀. Orí mi kí n lọ rẹ́rìn níbẹ̀. Dayo, ìwà oníkálùkù lọ́lọ́run fi dá lẹ́jọ́. Ìwà tó ń wù sáwọn èèyàn ni nǹkan tó padà jẹ́ nínú ayé. Ìwà tèmi àtàníyàn mi ni nǹkan tèmi náà padà dà nínú ayé. Without don't analyze audio ẹ bó ṣe fún mi line by line mi ní mísì kankan. Ìwà àti àníyàn Ìyábọ̀ Òjó níbi tí Ìyábọ̀ wà lẹ́nu. Ṣó mọ̀ pé nígbà tí Ìyábọ̀ Òjó àti Dayo àti gbogbo yín tó jẹ́ pé àwọn colleagues yín ibi ìṣubú tiwọn lẹ́yìn tí máa ń rẹ́rìn. Ìwọ náà wo gbogbo group yín tẹ́ kóra níjọ. Ṣebí wọn náà ló ń ta nǹkan kan recently, Dayo. O mọye business tó ti ṣe tó ti kú mọ́ ẹ lọ́wọ́. O mọye ìgbìyànjú tó ti gbà tó ṣàṣeyè nídìí ẹ̀. Ọ̀gá nìyàmúdà èèyàn ló bí titi ẹ̀ tí ò lè mọ̀ bẹ́ẹ̀. Àmọ́ ọ̀rọ̀ tó yẹ ká máa gbọ́ lẹ́nu ẹni tọ́lọ́run ṣe dáadáa fún. Tá bá wá ń gbọ́ lẹ́nu ẹ̀yin ẹni tí Ọlọ́run bínú sí, ó máa ń fọ́nì sí wa. Statement tó fọ́nì ni. Ó fẹ́ máa fún wa ní vibes wípé o ò lè bá ṣe. Ṣé mo bá yín ṣe in history of Lizzy Anjori in film industry? Fún mi lẹ́yọ kan nínú yín tí mo bá ṣe rí. Fún mi lẹ́yọ kan nínú gbogbo yín tí mo bá ṣọ̀rẹ́ rí. Ajúra wa lọ ti jàkadì kọ. Èmi ní vision. Vision ti yín yàtọ̀. Ẹ̀yin náà ní vision. Vision ti yín. Gbogbo ayé ń rí vision yín. Gbogbo ayé rí vision Lizzy Anjori. Ohun tó ní kálukú wá package pẹ̀lú sùúrù òun nìkan tá a padà dà lẹ́yìn. You don't understand? Èmi ò tiẹ̀ mọ̀ pé ó ti firú ohun báyìí ránṣẹ́. Mo rí ẹ tó ń yahán nígbà àǹtí Tọ́pẹ́ Àlàbí. Mo kọ̀ yẹ rí ngbà yẹn náà ni ẹ lè rí mi fi gba donation. O dẹ̀ lè match energy mi, Dayo. Ṣé ká tún gbọ́ síwájú díẹ̀ sí i? Two parallel line because you are the Queen of England. She forget the past because of the newborn baby. Worldwide Lizzy. Ẹ̀yin èèyàn
tẹ́ bá rí pé a kì í celebrate wọn tán bá bímọ torí wọ́n máa ń fi wá gba donation, wọ́n máa ń purọ́ mọ́ wa la ṣe máa ń sá fún wọn. The moment tẹ́ ẹ bá ti lọ congratulate wọn ẹ ti kó bára yín, òun la ṣe máa ń sá fún wọn. Òun la ṣe máa ń sá fún wọn. Ẹ má rò pé à ń bá wọn ṣe, ó dáa, ta ló fẹ́ bá wọn ṣe? Ṣájọ́ ń ṣe business kan náà ni. Èyí tó yẹ kó o fi mójútó ìgbésí ayé ẹ, òun wá parallel lọ sọ́dọ̀ Lizzy tí ò rí existence ẹ. Àbúrò pé mo rí ẹ, tó ẹ pé mo rí ẹ, mbà wá máa throw shade sí ẹ, mbà wá máa bully ẹ tó ẹ pé mo rí ẹ. Ó dáa, kí ló jẹ́, kí ló jámọ́, kí ló ní tí mo fẹ́ fi rí ẹ? Kí n tó gbọ́ tàwọn tó ń ralẹ̀, kí n tó gbọ́ tàwọn tó fẹ́ raṣọ, kí n tó ṣe àwọn onípatí, kí n tó lu Èkó, Port Harcourt, Ìbàdàn ló ranjú síbẹ̀ yẹn, mi tí mo fẹ́ ṣayé mi, kí n tó wà l'Ábùjá pẹ̀lú ọjọ́ orí mi. Ṣẹ́gbó eléyìí ẹ máa gbọ́ ní first time you go analyse without heavy cost, fear of Dayo. Ìyábọ̀, ibi tó bá sin gbogbo wọn dé wọn á bára wọn. Dayo ó ń pẹ̀pẹ̀ ni kò gbójú jáde. Dayo dẹ̀ ń ṣàlàyé ara ẹ̀ lọ ni. Tí n bá passive ibi tó ti parọ́, èpè máa wọlé. Torá wa òun ṣe pé àdàbí làwa máa ń ṣe. O ní fear of Dayo. O ṣàfẹ́ kí n lọ fún Dayo mercilessly. Abiyamọ ni mímì kì í ṣe bẹ́ẹ̀. At least òun gbójú pamọ́, Dayo gbójú jáde bí Ìyábọ̀ Òjó. Mi ò ń ṣe wèrè bíi ti yín. Ó sọ̀rọ̀ ni nàá, èmi náà dẹ̀ sọ tèmi padà. Kò tí ì ṣe pé kò dẹ̀ tí àbí tó bá ṣe àbí inú ọ́díò tó ń gbọ́ tá à ń play yìí. So kí wá bínú pé the fear of Dayo kí wá bẹ̀rẹ̀ sí ní máa ṣe pè fún. Ìyábọ̀ ó ga o. Ẹ̀yin ará Facebook abẹ́ ìgbọ́n tó sọ. Ó ní first time you go analyse without heavy causes, fear of Dayo. Stop congratulating any one of them. Mo ní pé tó o bá lọ congratulate wọn, wọ́n máa repeat 2019. Bí mo ṣe congratulate yẹn ló ti dà. Gbogbo yín tẹ̀ ń wò mí ní wákàtí àtọ̀wọ̀ yìí torí mo lọ congratulate ẹ lẹ ṣe ń pàtẹ́wọ́ fún mi. Tí mi ò bá congratulate ẹ, wọ́n ní ṣó dáa kéèyàn bímọ tábàǹjà bí kákúkọ́ kò lè kí. Bí Ìyábọ̀ Òjó ṣe ń lo ọpọlọ yín gba donation nìyẹn. Bí Ìyábọ̀ Alice Òjó bó ṣe ń lo ọpọlọ, as a matter of fact, ṣe rí statement yẹn òun ló tú àṣírí Yorùbá. Ṣé gbọ́, Lizzy curse her the way you always come out to curse people if e sure for you. Okay, ẹ jẹ́ kí n wò bóyá ó ṣépè. Ẹ jẹ́ kí n wò bóyá ó ṣépè. Ẹ já máa gbọ́ díò yẹn lọ. But I do not want to have anything to do with you. Video tó kọ́kọ́ ṣe ló fi call me out. That was after tí mo bímọ, before ìjọ òkú mọ. Ó ní mo lọ sórí kíní kan Exabog, mo lọ ń fi kíní kan mo lọ ń rẹ́rìn lórí comment section Exabog nígbà tó bímọ títí. I don't understand how that is your business. Nǹkan tó pa mí lẹ́rìn tí mo fi rẹ́rìn. Ó ní ó lọ rẹ́rìn lọ́dọ̀ Exabog. You don't know how that becomes my business.
but ó ṣàrí pé sábọ̀dù ń ṣe pé ń bẹ̀ kó tó lọ rẹ́rìn bẹ̀ á jẹ́ pé ẹ̀rín tó lọ rín lọ́dọ̀ ẹ sábọ̀dù òun ló sọ ẹ̀dùn lórí burúkú lẹ́nu. Only you don't know how that becomes your problem. The moment tó mọ̀ pé wọ́n ń ṣépè fọmọ kókó níbì kan ó wá lọ rẹ́rìn níbẹ̀ ó wá ní you don't know how that becomes the mother problem. Ṣé ìwọ Dayo o notice the life ẹ látijọ́ tó ti lọ rẹ́rìn yẹn. You don't understand what this woman is saying. I understand Dayo. No one block drag am from asking Baba Omo. Simple, if you get brain, you go know. Yeah. Imagine what this idiot. Lọ́jọ́ tí kí lórúkọ bọ̀bọ̀ tí bọ̀bọ̀ tó wà nínú WhatsApp group Ìyábọ̀ Òjó yìí ti ń jẹ kí lórúkọ bọ̀bọ̀ yẹn kí lórúkọ bọ̀bọ̀ yẹn náà tí Ìyábọ̀ Òjó sọ pé abẹ́ẹ̀rí àwọn onítíátà yín nìyẹn àṣírí wọn ló tú abẹ́ẹ̀rí ojú ayé wọ́n ní tẹ́sábọ́ọ̀dù bá ti ń ṣe ṣóò tó ń gbé yín ṣépè táwọn ló ń rẹ́rìn níbẹ̀ wọ́n ní how does that become your own problem lọ́jọ́ tí jìgàn pè ẹ́ lágàn jìgàn ò ṣọdún èpè fún ẹ ó pè ẹ́ lágàn ṣé tí n bá lọ rẹ́rìn níbẹ̀ ṣó máa láìkẹ́. Comment section Instagram we gan comment section Instagram ẹ̀gbọ́n tó lè sọ Lizzy kosa very well Lizzy kosa ọlọ́mọ yìí kì í fọwọ́ ara mi ọlọ́wọ́ jẹ́ kémi o kì í fọwọ́ ara tèmi ṣe ra mi ọlọ́run má jẹ́ kán tì mí lọ ṣẹni tí ò ní gbẹ́bẹ̀ Dayo wọ́n ti ṣe ẹ́ tiẹ̀ kọlẹ̀ tí ò ní gbẹ́bẹ̀. All of them don't have any sense. They talk without using their brain. Imagine saying, how is your business? So causing a newborn baby is funny to them. That is what they've been doing for a very long time. If I did not have enough patience to expose them to you. If God has not given me enough patience to expose them. So Dayo, that is how you've been laughing while they are causing people's newborn baby. Okay. Ejama Gbolo. Now she they type too much blogs. Huh? They can't take half of Abi. Èpè ló máa pa gbogbo wọn. Ṣé mọ̀ wípé ó ní gbólóhùn ọ̀rọ̀ kan tá a máa ń sọ pé àtẹni tó ń gbèjà àtàwọn tó ń gbèjà wọn ọ̀rọ̀ yẹn strong without mentioning anybody's name. Tẹ́ bá ti ń sọ pé Ìyábọ̀ Alice Òjó àtàwọn tó ń gbèjà àtàwọn tó ń gbèjà ẹ̀ bó ṣe máa rí fún gbogbo yín rè àdàbí tó bá jẹ́ pé èmi ni mo kọ́kọ́ wá fún yín. Dayo orí tí ó lè là kò lè lọ́pọlọ láyé orí tí ò ní là kò ní ní ọpọlọ. Ọ́díò tó ṣe sí mi yìí mo rò pé ó yẹ kó fi tọrọ ọ̀dáríjì ẹ̀ṣẹ̀ ni wípé
lágbájá ìwọ kọ́ ni mò ń bẹ̀ o. bọ́ ẹ lè pe Àríkẹ́ nítorí Ọlọ́run náà ẹ lè pe Àríkẹ́ kí lẹ fẹ́. kò ní Lizzy ìwọ kọ́ ni o àmọ́ ọmọ kókó yẹn. Ìyábọ̀ Òjó is kidnapping people under gist lover for ransom. Kòkòrò lórí ẹ àti ọmọ. ẹ̀yin èèyàn ṣẹgbọ́n nǹkan tí Dayọ̀ ń sọ. ẹ mọ̀ pé mi fẹ́ sọ̀rọ̀ Dayọ̀ mọ̀ nǹkan tí mo ṣe ń rẹ́rìn. ó mọ̀ nǹkan tí mo ṣe ń rẹ́rìn. mo máa ń ro tàbí amọ̀ ibi tó bá ti rí mi tí mo bá ti ń jà tí mo ti ń pe àdàbí kíkankíkan mo ti fún ẹni yẹn ní long road. Muda Uslam, I know, I saw your comment, but mi fẹ́ ka comment ẹ̀ síta. Adebanjo said, this woman talks perfectly on issues. They have grudges with her for no reason. Fine. They should hide it for life. Sky Ray Blue, you're a good woman. Your good heart will vindicate you. The problem, the world is full of wickedness, and people learn to support the bad things. Mi mo bí mo ti fẹ́ bẹ̀rẹ̀ show Dayo. Bọ́jà máa gbọ́ lọ. Mi mo bí mo ti fẹ́ bẹ̀rẹ̀ show Dayo. Bọ́jà máa gbọ́ lọ. Ẹ wo bẹ́ẹ̀ ṣe pọ̀. Tẹ́ bá fẹ́ kí n continue show yóò yẹ order aṣọ. Continue show yìí. Ẹ ti pẹ̀ yín 1.5 kí ló dé? Ẹ order aṣọ. Ẹ wo bẹ́ẹ̀ pọ̀. Ṣé ní bá mi ra nǹkan kan ni? Oya kí lẹ fẹ́ rà? Kí lẹ fẹ́ rà? Tẹ́ bá ẹ gbà wá o, flagging pọ̀ o. They are all an evil WhatsApp group and one another out to come and look for your trouble, to clinch relevancy from their dead non-existent glory. Wọ́n máa mi èmi tiẹ̀ wá nídìí wọn báyìí. Èmi nídìí wọn ju bọ́n yẹn nídìí èmi lọ. You want white? Now you are talking, Auntie Olushola. Oya, bring me one white lace. Yeah. Bring me one white lace. Now I will talk. See, Isibole ń wọ white lace lọ. Fàájì dẹ̀ ní gbogbo ẹ̀ bá dé báyìí. Ó mà ṣe o. Dayo. Lizzy Anjori tí ò wá fún. Lizzy Anjori tí ò fi ẹ̀ṣẹ̀ sin rí. Lizzy Anjori tí ò bá tiẹ̀ jẹ́ rí. Lizzy Anjori tí ò fi ẹ̀ṣẹ̀ lẹ́yà rí. Látijọ́ tó ti dé film industry bó ṣe rúdù tó. Nínú gbogbo sẹ́ẹ̀tì wa yẹn wọ́n ló kéré jù lọ́jọ́ orí. Wọ́n ló kéré jù. Bó ṣe rúdù tó. Lizzy Anjori ò wá fún ẹ rí. Lizzy Anjori make sure pé òun ní encounter pẹ̀lú ẹ̀. $1.5 on Facebook. Ó ṣe di wọn ni ó ti padà sí 1.2. Wọ́n gìràn, wọ́n ti ń bá síbí ni o. Dayo tó bá fẹ́ kíṣẹ́ yìí dùn. Ó mà ṣe o. Ọwọ́ ń dùn Ìyábọ̀, ìyà yẹn pọ̀ lórí Ìyábọ̀ gan. Ìyábọ̀ ní láti divert attention sórí ẹlòmíì. Mi dẹ̀ kí n fẹ́ báyàn jà tó rọ́rọ̀ ẹnu mi ò dá. Dayo ò lè ṣe show 10 hours. Tó bá ṣe 10 hours, ò lè ṣe show 24 hours bí Lizzy Anjori. I'm not your regular victim.
I'm not your regular victim. The only solution to Iyabo Ojo gist lover kidnapping gang is bomb bomb, like bomb bomb, like President Trump said. Oh yeah, give me white lace. Bring better white lace for me. Auntie mi, mo de níṣẹ́ kan o pink and only be grey àti baby pink. Bye. Oh yeah, bring me all those white. Excuse me, bring white for me. Ngbà tí mo rí ẹ tó lọ rẹ́rìn níbi tán tí ń ṣe pé fún ọmọ òkòkò. Like I said, Auntie mi Olúṣọlá, eléyìí ńlá ni o. Eléyìí le o. Eléyìí le o. Auntie mi Olúṣọlá, o ṣe yìí. Wọn ò bí iye èèyàn, Auntie mi Olúṣọlá, o ṣe yìí. Ẹ wo ṣe yìí, Auntie mi. Olúṣọlá money. Ṣé kíní yẹn fún mi? Olúṣọlá. Ṣé kíní yẹn fún mi? Olúṣọlá ńlá níṣẹ́ mu. '98 ni Dayo finish secondary school. Èmi ìyálà Dayo, ibi tó wà yìí, èmi tí mo wá avoid àti gbé chat ẹ̀ síta, mo ń try láti save ẹ̀. Kí má sọ nǹkan kan, chat tó gbé jáde yẹn o lè survive ẹ̀. Kí má sọ nǹkan kan, orí baba maturity tí mo play, orí pé mi ò play audio yẹn, orí pé mi ò play audio yẹn. You've been expecting me to play that audio kẹ́ lè fi mi gba donation. Na today, èní kọ́ ni mo ti mọ bí gbogbo yín ṣe máa ń roll. Èní kọ́ ni mo mọ̀ yín bẹ́ẹ̀ ṣe máa ń set innocent people up. For me not to play that video, ó yẹ kó rí pé mo mú ẹ lọ́rùn ọwọ́. For me not to play that video. Oyoya, where you dey? This time around, you want to be bringing clothes for me. You are eating, ba? You are going to finish your food. But be fast, eh? Make you drink a lot of water. Chat ẹ náà là ń gbé síta yìí. Chat ẹ náà là ń gbé síta. Kékeré lélẹ́yìí àǹtí mi. Àǹtí mi Ṣọlá, kékeré lélẹ́yìí, eléyìí yóò fi bẹ́ẹ̀ wọ̀n. Ṣé máa mélè? Bọ́ká fi dídá mi tọ̀hún yẹn lóhùn mi kẹ́ mú. Ṣé máa mélè yá àǹtí mi? Eléyìí yóò wọ̀n púpọ̀. Ó dẹ̀ fine gan. Eléyìí yóò wọ̀n rárá. Àǹtí mi ṣe fẹ́ ilé. Ṣe fẹ́ ilé mà. Ṣe like ilé mà. Dayo, nígbà tí wo àti Ìyábọ̀ Òjó jọ ń fira yín ṣẹ̀sìn during election, ṣé mo dá sẹ́yìn méjèèjì? Tí n bá rí wọn, ẹ bá mi fi rẹ́dẹ̀ síwájú wọn kí n blọ́ọ̀kù. Dayo, nígbà tí wo àti Ìyábọ̀ Òjó jọ ń fira yín ṣẹ̀sìn, ṣé mo rẹ́rìn níbẹ̀? O mọ̀ pé ẹjọ́ lòyàn máa ń bógun rò kó tó sá. Èèyàn kan lẹ máa ṣẹ̀ tẹ́ ẹ̀ ní ṣẹ̀ èèyàn mọ́ láyé yín. Ẹ̀dá kan lẹ máa ṣẹ̀ tẹ́ ẹ̀ dẹ̀ máa rí ìbínú Ọlọ́run àti ti ènìyàn. Ok, kí lẹ fẹ́ sọ fún wa pé Lizzy Anjori ṣe fún yín? Ìwọ Dayo, kí ló fẹ́ sọ pé Lizzy ṣe fún?
Only the way you do your things, the way you do your business, the way you come for people is not your thing. Two parallel. Dayo tí ẹ rọ́jú nílé ayé tó wà, ayé kan ṣoṣo tó wà kí wọ́n náà gbé dórúnkún. O ò lè rí gbé dáyà èpè kọ́. O ò ní wà ẹni tó lè rí gbé dórúnkún lọ́wọ́. O ò ní wà ẹ, o ò ní sọ̀rọ̀ sí ẹ, o ò ní ṣe sí ẹ. O ò mọye nǹkan tí wọ́n náà ti gbìyànjú tó láṣeyọrí nídìí ẹ. O ò máa dúró nǹkan tó ti gbìyànjú lọ́jọ́ tó ti ń ṣe tó ti ń dànù, lọ́jọ́ tó ti ń tiraka tó ti ń ṣubú títí dìgbà tí wọ́n fi gbọ́ ẹ mọ́, títí di gbogbo ìwà tó ń wù yìí wọ́n gbọ́ ẹ mọ́. Final burial ló wá ṣe fógo ẹ. I should show my fingers. What happened? Kí n show finger mi. Wọ́n ṣépè fọmọ kókó lọ rẹ́rìn. Ó ní how does that become my own problem? Dayo, mo mọ a lot of things tí mo lè sọ. Tí n bá ní kí n kọlù ẹ pẹ̀lú statement mi. Tí n bá ní kí n kọlù ẹ pẹ̀lú statement mi. Statement tó sọ ni. That single statement pé o lọ rẹ́rìn níbi tán ti ń ṣépè fọmọ kókó. O wá sọ fún ìyá ọmọ yẹn pé ẹ̀rín tí wọ́n lọ ń rín níbẹ̀ báwo ló ṣe kàn. Statement tó sọ yẹn. Ọ̀run á bi ẹ́ léèrè statement yìí. Ní gbogbo ọjọ́ tó bá ń rìn lórí ilẹ̀ ọ̀gẹ́rẹ́, ilẹ̀ á bi ẹ́. Àdàbí tí ìyá tó bí ẹ tó bá lè gbarú ẹ lókù. Torí ìwọ ò tí ì finú ṣoyún, o ò tí ì fẹ̀yìn gbọ́mọ pọ̀. So jẹ́ kí n lo màmá tó bí ẹ lọ́mọ Dayo. For the fact that you admitted that truly you were the one that went to that comment section and typed those things with your hands. Àdàbí tí ìyá tó bí ẹ bá lè gba irú ẹ̀ Dayo. Àmọ́ ìyá tó tara ẹ̀ jáde tí ò bá ti lè gba nǹkan tó ṣe ni. Dayo, ìtàgé á béèrè lọ́wọ́ ẹ̀. Ilẹ̀ tó ń rìn lórí ẹ̀ á béèrè lọ́wọ́ ẹ̀. Òfurufú tó ń kọrí sí á béèrè lọ́wọ́ ẹ̀. Afẹ́fẹ́ tó ń mí á béèrè lọ́wọ́ ẹ̀. Omi tó ń mu á béèrè lọ́wọ́ ẹ̀. Kò wá ní béèrè lọ́wọ́ ọ̀wọ́de kan Dayo Amusa, á béèrè lọ́wọ́ gbogbo ìṣẹ̀dá tó ń gbèjẹ àti ìṣẹ̀dá tó ń gbèjà. Oyo yeah, be fast. We need to show people it. Kó má jẹ́ èmi náà ṣe show fún. Ńgbà tí Esabod ń ṣe show fún Bàbá Jùmọ̀bí, mi ò mú Esabod. But gbogbo wa máa ń gbọ́ ìyá kan. Nígbà tí Esabod ń ṣe show fún àwọn bákan mi fẹ́ dárúkọ wọn. Ọ̀tá mi máa ń sunkún ni. Mi dẹ̀ mọ̀ wọ́n, mi máa wọ́n bá yẹn. Ọ̀tá mi máa ń sunkún torí ọba tẹ́sábọ̀dù pìkan yẹn ọmọ kékeré lọ́ba yẹn fi gbadé. Bọ̀ nítorí pé àti tò mí sípò àwọn èèyàn tó ga nínú ayé, mo ní feelings. Wọ́n pe lady kan, lady yẹn ló bá Esabọ̀dù gbowó, wọ́n pè ní Yínká Ewé. Ọmọ ẹ̀yìn DKY ni, kó jáde síta kó já mi lọ́jọ́ tí mo sọ fẹ́ Esabọ̀dù. Mo ní màmá tẹ́ bá tún lọ ṣe show for bàbá báyìí, mo ní máa wọ yín. Tí n bá parọ́ kó jáde, kí lẹ́yìn oní tíátà ń rí gbà níbi tí wọ́n ti ń gbé ìyàwó ẹ̀rù ṣépè? Kí lẹ̀ ń rí gbà
níbi tí wọ́n ti ń gbé ìyá Rainbow ṣépè kí lè re yín níbi tí wọ́n ti ń faṣọ àwọn colleagues yín ya kí lè rí gbà níbẹ̀ ẹ wá nígbà tí àwọn ìyá Rainbow àwọn ìyá Àwẹ̀rò tó wà ní èjì yín wọ́n rí ayé lò ẹ lówó láìfọ ara ti yín lẹ́ni ẹ ráyé lò. èèyàn kan ní pé but you are once an Esabod friends maybe because you did not watch my yesterday show maybe because you've not been listening to the truth. If you've been listening to the truth you would have known what happened. I was not and I will never be Esabod's friends. I have told Nigerians many times that we've been paying them and I show evidence of how Esabod has been collecting money. I show all the charts. Time and date don't lie. Àwọn ọmọ ní tíátà yìí, àwọn náà kọ́kọ́ bẹ̀rẹ̀ London Gist Lover. Nígbà tí ayé tí wọ́n gbé mi lọ sí Facebook. Àfẹ́ni tó bá máa parọ́ ló máa ní Lizzy Anjori mọ̀ much nípa social media. Àfi tó bá fẹ́ parọ́. Yàtọ̀ sí pé Lizzy Anjori jó ó post video ẹ̀. You cannot see Lizzy Anjori. O ò dẹ̀ lè rí mi. Even nígbà tẹ́sàbọ̀dù ń gba owó lọ́wọ́ wa o ò lè rí mi kí n lọ comment níbi tí Esabod ti ń ba yé àwọn èèyàn jẹ́. Give me other white o ò lè rí níbẹ̀. ọpẹ́lọpẹ́ Arejan tó gba ta ni Arejan gbalẹ̀ okay bóyá ìyá Rainbow àbí ìyá Àwẹ̀rò. Abẹ́òkúta lèmi ti kọ́ṣẹ́ Èkó kọ́ lèmi ti kọ́ṣẹ́ àwa Abẹ́òkúta training àwọn ò ń bẹ̀rù anybody gbogbo ohun tá a bá dẹ̀ ní la máa fi ń protect àwọn tó bá jẹ́ èèyàn wa. Ràkúnmí onígbáná tẹ́ ẹ fi ń parọ́ lánàá. Báwo ni fídíò ibi tí Lizzy ti wà ní Mecca báwo ló ṣe dọ́wọ́ yín London amebo àti Gist Lover. Àǹtí Olúṣọlá eléyìí náà tún gbẹnu tán. Ẹ jọ̀ọ́ kéèyàn kan bá mi pin ní office line wa ká tó máa fashion hàn lẹ́nu. Àbólórí burúkú lélẹ̀. It is not by force to be friends. Friends with who? Ṣáláṣọ máa ń ṣe ọ̀rẹ́ alákìísà ni. Oníbàárà máa ń ṣe ọ̀rẹ́ olówó. Ṣẹ́ni tí ò ní lárí ni ẹni tó ní lárí fẹ́ lọ bá ṣọ̀rẹ́. Ìwọ ò mọ̀ pàṣírí ayé táwa mọ̀ làwa fi dépò táwa lẹ́nu. Ṣé o mà ṣírí ayé náà? Kò sí bó o ṣe lè jẹ́ èèyàn. Tó o bá ń bá olórí burúkú ẹ̀dá ṣọ̀rẹ́, ó máa padà tán fún ẹni. Narrative tẹ́ fẹ́ push yẹn ẹ kúrò ńbẹ̀. Níbo lèmi àti wọ́n ti jọ fẹ́ jọ̀rẹ́? Ṣán léèyàn gidi lórí kọ́ tó lè patronize mi ni àbọ̀n níláárí wọ́n lè patronize mi. Kí ni wọ́n gbé dání tí wọ́n lè fi add value sí life mi? Ta ló fẹ́ bá ta ni ṣọ̀rẹ́? God bless you Ibi. O mọ̀ pé lára àwọn nǹkan tó tètè gbé èmi gòkè òun ni wípé mo focus mi ò ń kọ́ rẹ̀ mi ìdẹ̀ kí n bá àwọn olórí burúkú ẹ̀dá ṣe. You wanted to visit her. Visited who? You wanted to visit her. Visited who? That is the reason you did not make it in life. I congratulated her when she has never congratulated me. What makes me to congratulate her? From their WhatsApp group, I knew what they wanted to do for me. That was the reason I congratulated her. Where una dey pick naming ceremony? Give me one person tó ń ṣe ìkómọ tí mo ti lọ sílé ẹ̀rí.
fún mi léèyàn kan tó ń ṣe ìkómọ́nú àwọn onítíátà àtẹni tó súnmọ́ mi àtẹni tí ò súnmọ́ mi fún mi lẹ́yọ kan tó ṣe ìkómọ́ tí mo lọ sílé wọn rí. ọmọ tó súnmọ́ mi bí iṣan ọrùn ṣe bọ́lọ́run ló yọ mí tí mi lọ síbi ìkómọ́ ẹ̀ torí tó ẹ pé mo lọ síbi ìkómọ́ ẹ̀ bó ṣe máa tán 360 nìyẹn kí ló dé tí mi ṣe lọ mo mọ géèmù tí Ìyábọ̀ Òjó ń gbà ẹ jẹ́ ká wá parí kíní ìlàlẹ̀ ẹ já máa fashion ẹ rò pé mi ìgbọ́n mo mọ tí mò ń ṣe this time around I came prepared fully prepared. Èmi máa jẹ́ kéèyàn kan lọ gbogbo mi jẹ́. Ṣé èní ni Ìyábọ̀ Òjó ṣe ń ṣe ni? Lára ọmọ tó jọmọ mi bí iṣan ọrùn tó jọmọ mi bí iṣan ọrùn o ẹ wà ń bí àwa la gbàdúrà àbejì fún. Àwa la gbà àbáwa kọ́ ni àwa la sọ fọ́lọ́run bí pé oṣù 9 mo mọ bí Ìyábọ̀ ṣe máa operate èmi máa wá lọ kó sọ́wọ́ kò kí ń ṣe ní fẹ̀kàn tẹ́lẹ̀ tó bá fẹ́ níláárí o gbọ́dọ̀ sá fúnrú Ìyábọ̀ Òjó yẹn náà. Stress yẹn ti máa pọ̀ jù. I should come to Ghana again. Ẹ máa pa mí. Abuja yìí mò ń gbádùn ẹ̀. Ti 2019 ni wọ́n pè if you come for Lizzy you go collect. Ibi tí Ìyábọ̀ Òjó bá yé yín jẹ́dé tó bá jẹ́ pé ẹ níláárí ni ó yẹ kó ti dá fún yín jù báyìí lọ. Mọye ìgbà mi mo gbàgbọ́ kankan rí nínú yín ibẹ̀ yìí lẹ máa ń pè mí mi ò ń gbàgbọ́ gbogbo yín. I don't even have anything to do with you. I don't even remember the so-called post you're referring to. But let's just keep that aside. You don't know the post I was referring to. But you admitted that tẹ́sàbọ̀dù bá ń ṣe show tí wọ́n bá lọ rẹ́rìn bẹ́ẹ̀ báwo ló ṣe jẹ́ problem tèmi. Ẹbí wọ́n ló sọ̀rọ̀ ń sìn. O ò rántí. O ò lè rántí. O ò lè rántí. Èmi tí mo finú ṣoyún tí mo fẹ̀yìn gbọ́mọkùn mo rántí dáadáa. Nǹkan tó dẹ̀ jẹ́ kémi rántí post títí ẹni wípé mi ò fi ọjọ́ kan sáré kí wọ́n ṣubú rí. Bó o ṣe tó èékánná ẹsẹ̀ mi mi ò fojú pa ẹ́rẹ́ torí mi ò kí ń fojú pààyàn rẹ́ torí Ọlọ́run ló ń gbé èèyàn sókè Ọlọ́run ló ń gbé èèyàn sípò Ọlọ́run ló dẹ̀ máa ń jẹ́ kéèyàn rí tèèní ipò gbogbo ipòkípò tó bá wà láyé o ò gbọ́dọ̀ fojú kéré èèyàn nítorí pé ìyá tó dáa ló bí mi àwọn ẹni rí ló tọ́ mi ó ti yé òun lèmi ṣe máa ń wá láti òkè tí mo wà láti ṣe dáadáa níwájú Ọlọ́run kò kí ń ṣe wájú títí yín kò kí ń ṣe wájú títí yín just imagine tó bá jẹ́ pé mi ò kí ẹ kú ewu ọmọ ǹjẹ́ wàá lè mọ̀ pé onírú nǹkan báyìí sínú àwọn ọṣẹ white rèé o àwọn ọṣẹ finipu ṣeré lélẹ̀ àwọn ọṣẹ tajútajú gbogbo ẹ̀yin fans mi pátápátá ọwọ́ yín ti lọ sókè ẹ ti rówó náà ẹ ti ṣoríire if it is not yeye measure it can never be classy eléyìí wá pẹ̀lú Swarovski ó ní shoe and bag ó dẹ̀ ní gèlè
ẹ já máa gbọ́ lọ. ṣé ti yẹ ó ló fẹ́ wá kí mi mo dẹ̀ sọ fún un rí bí that I do not. wá kí ẹ fún kí ni mo fẹ́ wá kí ẹ fún Dayo? kí ni mo fẹ́ wá kí ẹ fún Dayo? ṣé wọ́n kí mi rí ni? ká tiẹ̀ sọ pé ò ní láárí ò lọ́pọlọ, ṣé bẹ́ẹ̀ náà lọ́lọ́run ṣe bá titi ẹ jẹ́ tó ni? ṣé gbogbo èèyàn tó bá sọ fún ẹ pé good morning ẹ̀yin olólùfẹ́ ẹ wò a ò ní rí jù báyìí lọ, ó bá tún ṣe ń lọ báyìí a máa bù yín gbọ́ lọ́lọ́kan òjọ̀kan. Ó dàbọ̀.